Ìyàwó gbajúmọ̀ òṣèré tíátà wa ní ilẹ̀ Yorùbá ni amòfin Fẹ́mi Adébáyọ̀, ìyẹn Àdùkẹ́ Adébáyọ̀, ẹni tó pèèyàn mọ̀ sí Ìyá Ládùkẹ́. Ó mà tún ti dá awuyewuye ńlá sílẹ̀, ó tún ti ju òkú ọ̀rọ̀ èyí tó ṣeé ṣe kó tó dá wàhálà sílẹ̀ lágbo àwọn òṣèré tíátà Yorùbá nígbà tó bẹ̀rẹ̀ sí ní tún sọ̀kò ọ̀rọ̀ sí gbajúmọ̀ òṣèrébìnrin ni Dayọ̀ Amusa tóun àti ọkọ ẹ̀ ní gbólóhùn asọ̀ lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn, tó sì jẹ́ kó di mọ̀ pé bí Dayọ̀ Amusa bá tó kọjá ìyá rẹ̀ sí ọkọ òun, tàbí òṣèré obìnrin kankan tàbí òṣèrékùnrin kankan tó kọjá ìyè sí ọkọ òun yóò fún wọn ní wòtòwòtò, òun yóò sì jẹ́ kí wọ́n gbóòórùn ara wọn. Ẹ rántí pé lọ́sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ìjà burúkú bẹ́ sílẹ̀ láàgbo òṣèré tíátà nígbà tí gbajúmọ̀ òṣèrébìnrin ni Ẹniọlá Àjàó tó ṣe àfihàn fíìmù Beast of Two Worlds èyí tó pè ní Àjàkájù ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ pé níbi àfihàn fíìmù náà ni wọ́n ti fún ọ̀dọ́mọkùnrin kan tó máa ń ṣe bí obìnrin, ìyẹn Ọláwálé Idris Òkúnnẹ́yẹ tó pèèyàn mọ̀ sí Bobrisky, iná ti fún un ní àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jù, tó sì jẹ́ pé Fẹ́mi Adébáyọ̀ ló kéde Bobrisky gẹ́gẹ́ bí ẹni tó gba àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jù. Ọ̀rọ̀ ìlú dariwo ńlá táwọn èèyàn sọ̀rọ̀ sí Fẹ́mi Adébáyọ̀ wípé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo àti ọmọlúàbí ọmọ Yorùbá, kì í ṣe òun ló yẹ kó máa fún ẹni tó jẹ́ ọkùnrin tó ń ṣe bí obìnrin ní àmì ẹ̀yẹ obìnrin tó máa rámú jù. Níṣe ni Dayọ̀ Amusa náà bọ́ síta tó sọ̀rọ̀ burúkú sí Fẹ́mi Adébáyọ̀ lórí ọ̀rọ̀ yìí pé kì í ṣe irú ẹ̀ ló yẹ kó ṣe nǹkan náà, èyí tó bí Fẹ́mi Adébáyọ̀ nù tó fìbínú fún Dayọ̀ Amusa náà lésì. Ṣùgbọ́n èyí tó jẹ́ kí ọ̀rọ̀ náà lọ́jú pọ̀ ò ní bí Àdùkẹ́ Adébáyọ̀, ìyẹn Ìyá Ládùkẹ́ tó ń ta ọtún ní ilé oúnjẹ ńlá lágbègbè Yábà ní ìpínlẹ̀ Èkó, bó ṣe gbèjọ́ ọkọ ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Dayọ̀ Amusa táwọn méjèèjì jọ ń táwọn síra wọn. Ṣùgbọ́n tí wọ́n ti padà yanjú ọ̀rọ̀ náà, tá a gbọ́ pé àwọn àgbò òṣèré tíátà wọ́n ti bá wọn dá sí i. Lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tọ́pọ̀ èèyàn rò pé ìjà náà ti parí, ogun ti ṣẹ́, ọ̀tẹ̀ ti ṣẹ́, àlàáfíà ti jọba lágboolé fújì, níṣe ni ariwo ńlá mà tún sọ ní àná òde tí í ṣe ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ Tuesday, ọjọ́ 23 oṣù kẹrin tá a wà yìí, nígbà tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ tó lọ kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára tó ń ṣe ìkìlọ̀ fáwọn tó wá ń gbà nímọ̀ràn tán sì fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí pé kó má máa sọ̀rọ̀ sí àwọn òṣèré tíátà tán bá ní gbólóhùn aṣọ pẹ̀lú ọkọ òun, tí Ìyá Ládùkẹ́ sì jẹ́ kó dì mọ̀ pé bí Dayọ̀ Amusa bá tó dán irú ìdánkúdàn bẹ́ẹ̀ wò tàbí òṣèré tíátà kan sí ọkọ òun, ó lóun yóò gbèjà ọkọ òun o, irú òṣèré tíátà bẹ́ẹ̀ yóò sì gbóhùn ara ẹ̀. Ó ní ó yọ òun lẹ́nu fún Dayọ̀ Amusa wípé ọ̀rọ̀ tó yẹ kó pe Fẹ́mi Adébáyọ̀ sí lórí fóònù kó fẹjọ́ ara ẹ̀ sùn kó sì jọ yanjú ẹ̀, olórí ẹ̀rọ ayélujára ló gbà lọ tó bẹ̀rẹ̀ sí lọ máa yẹ̀yẹ́ ọkọ òun bí ẹni pé ó ti mú àìṣubú àti ẹlẹ́yà ìtẹ́lẹ̀. Ó ní ọ̀rọ̀ yìí ló máa bí òun nínú tó ń fi fún un ní èsì, tó sì ní ẹnikẹ́ni tó bá tún dán irú ẹ̀ wò òun yóò tún gbéná wojú ẹni náà. Ó lóun kò kábàámọ̀ tó ń ṣe fún Dayọ̀ Amusa o. Látìgbà tí Ìyá Ládùkẹ́, ìyẹn ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ti sọ̀rọ̀ yìí láriwo mà ti sọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní Dayọ̀ Amusa ó ti fẹ́ múra láti fún obìnrin náà lésì, ṣùgbọ́n tá a gbọ́ pàwọn òṣèré kan ti ń pe Dayọ̀ Amusa pé kó jẹ́ kó gun omi, kó jẹ́ kó gun òsínmi o, kó tún má dá wàhálà míì sílẹ̀ lágboolé fújì, kó sì má ṣe fún ìyàwó Fẹ́mi Adébáyọ̀, kó má ṣe fún lésì rárá àti rárá.